Only I beseech you, I beseech you, therefore, brethren, by the mercy of God, that ye presented that your body is living sacrifice, that ye present your bodies as a living sacrifice, holy, acceptable unto God, which is your reasonable service. So verse to because Romans 12 verse 1. Tebani Yoba Bible Lebamika. Emma worry, me tell nika tu ke beyen kan ka ma tun Yoba ni. Kale mo bi so pe mo le tu be because iro pe mi gbo ba mo drive ni. Okay. So oya Emma kan ki se ka ma ba yin ti. Okay. Ejen sari ka fun ba ki to gbeyan sinu. E se rora mo mo lori life for you. Hello. An gbo yin sa. Okay. Oni I beseech you, dear brethren. Mo wá ìdáàbòbò fún ìwọ ọmọ yìí, ìwọ èèyàn yìí ṣá. By the mercy of God. Pẹ̀lú àánú Ọlọ́run. That ye present your bodies. Kí o mú ara rẹ kó fi ara rẹ fún. Be as a living sacrifice. Gẹ́gẹ́ bí living sacrifice, gẹ́gẹ́ bí èèyàn tó fara ilẹ̀ láti fi rúbọ. Holy. Láti fi rúbọ fún Ọlọ́run ṣá. Wá ní sacrifice, lẹ́yìn sacrifice wá fi comma holy. Holy tó mọ́. Acceptable unto God. Ní ìtọ́lọ́run gbà wọlé. Yeah, which is your reasonable service. Ní tó máa jẹ́ ìtó gbọ́pọlọ mú nínú ìjọsìn. Ben, so into some. Ẹ̀kílẹ̀ ẹ̀fà yọ fún bọ́lá tó wá dáwọ́ kíṣẹ́ níbẹ̀. Jíù ni àwọn tó ń sọ yìí náà gbogbo ẹ̀sìn tó ń ṣe ń gbà tí Jésù wà láyé gbogbo ẹ̀sìn tó ń ṣe tẹ́tẹ̀lẹ̀ Jíù ni náà ẹ̀rọ púpọ̀ ẹ fún wa ní evidence pé kíṣẹ́ náà ń bá wí ń bẹ̀. Wọ́n ní kẹ́ fún wa ní ẹgbọ́n kan tó sọ yìí. Àfà ẹni sùúrù ẹni kì í sọ reason mo fi jẹ́ Kristẹni fún yín. Mo fún yín bá ṣe ní jù lọ bá. Rísì tẹ̀fi jẹ́ Kristẹni bá wo wọ́n ní kẹ́ púùfù ẹ̀sìn yín pé Kristẹni ni. Mo dẹ̀ ti fún yín ní proof àfà. Ẹni pé jù ló ń bá wí. Ẹni kẹ́ wá prove ẹ̀ fún mi bó ṣe jẹ́ jù ló ń bá wí. Ẹ máa gbọ́ ṣé wọ́n dákọ̀ Kristẹni nínú tẹ̀sán sọ yìí ni mo dákọ̀ Kristẹni nínú tẹ̀sán yìí. Ibo ló ti wá dárúkọ jù ń bẹ àfà. Èmi sọ pé jù náà sọ pé Kristẹni ká wá ṣàlàyé ẹ̀yẹ́ kíkiri yẹn wá túmọ̀ sí kó sọ tó ń bá wí nínú ìwé yẹn. Afa kini simple na. Afa, only keep your body holy, which is his true service. Kí ló tún kù Afa. Sábìsì wo ló ń ṣe nígbà tí Jésù wà láyé? Ní ọdún wo ló sọ Kristẹni kalẹ̀? Nígbà tí Jésù tó wá gbé Kristẹni ni. Jésù sọ Kristẹni tiẹ̀ ni. Antioch ló ti sẹ̀ sí ọ̀nà. Afa. Islamic engage àwọn people yóò ní nǹkan kan. Bẹ́ẹ̀ ni ẹni sùúrù. Ọ̀yẹ́ máa nígbà ní kankan sí ẹ ti rí Afa. Gbogbo ọgbà láà ní kankan. Ẹni sùúrù ayọ̀ àyànfẹ́ ọ̀la. Islamic ẹni sùúrù. Wọ́n sọ fún yín pé the religion after Allah is Islam. Wọ́n sọ àwa kọ́ la sọ àbíjọ́ yẹn clear. Ó wá ní not the people of the book dispense their form except to envy. Àwọn kèfèrí àwọn Kírísítẹ́nì wọ́n ń jowú ẹ̀ ní o. Wọ́n fẹ́ jẹ́ kó kú lójú ọ̀nà ní o. Ní verse 3 chapter 3 verse 85. Ẹni sọ èdè kàkà Kùránì fún yín náà. Ẹ Yorùbá ní. Ẹ má sọ dìjà Afa. Ẹni sùúrù ẹ fi wọn lẹ̀ àyànfẹ́ mi ẹni sùúrù nǹkan tẹ́ kà fún wa yẹn àti ìrí orúkọ Christianity tẹ́lẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́yìn gangan fi etí ara yín gbọ́ tẹ́sí fẹ́nu ara yín kà a ní ẹ̀sìn wo lẹ̀ ń sìn ẹni Christianity a dẹ̀ ń sọ fún yín wípé tẹ́ bá bi àwa pé tẹ́ bá bi èmi sìn for example bóyá kí n tún mú àpèjúwe ẹ̀ wá tó rẹ̀ náà lọ béèrè àpèjúwe tí mo sì mú wá fún yín lẹ́ẹ̀kan
inna dina indallahi al-islamu. Ìsìláàmù ni ẹ̀sìn tó wà lọ́dọ̀ Allah. Ìsìláàmù gẹ́gẹ́ bí mi ṣe ń jẹ́ mùsùlùmí tí mo sì ń ṣe ìsìláàmù. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ mi sà? A fẹ́ kẹ́ produce fún wa verse kan nínú Bible tó sọ pé ẹ̀sìn kan tí Jésù máa gbà lọ́wọ́ yín tàbí tí Ọlọ́run máa gbà lọ́dọ̀ yín tàbí tọ́lọ́run fẹ́ ká ṣe lórílẹ̀ òun náà ni Christianity gẹ́gẹ́ bí èyí tẹ́lẹ̀ ń ṣe. Torí ẹ̀yin lẹ sọ pé Christianity lẹ ń ṣe, àwa kọ́ la sọ bẹ́ẹ̀. Ẹ produce verse kan fún wa. Verse tẹ́ mú jáde yẹn a rí orúkọ Christianity ń bẹ. Kódà a rí pé ẹ̀sìn tọ́lọ́run máa gbà báyìí báyìí níbẹ̀. So bóyá kẹ́ mú another verse wá sà. Hello, sir. No. Alpha. No. Alpha. Yes, sir. Hello. Àyànfẹ́ à ń gbọ́ yín, àyànfẹ́ ọlá à ń gbọ́ yín, kí lẹ wí sí. Mo ní ṣẹ́rí number one ni pé ṣé wọn pé ẹ fẹ́ kájọ engage ara wa ni o kò ṣe pé bóyá à ń debate bí o. So tí bá máa mú reference mi jáde níbo mi náà ẹ má ní no mi nímọ̀ Bible tó mo ń jump sí bíbo mi. Yọ káwa tí ẹ̀rí nǹkan tá à ń fẹ́ ń bẹ̀ ni. Káwa tí ẹ̀rí ń tà ń fẹ́ náà ni pé ẹ náà ni èyíkéyìí tẹ bá ti mú jáde kásá ti rí orúkọ ẹ̀sìn tẹ́lẹ̀ ń sìn níbẹ̀. All right, it's fine. Orúkọ ẹ̀sìn tẹ́lẹ̀ ń sìn. Ok, mo ti gbọ́ yín àfà. Mo fẹ́ bèrè kan lọ́wọ́ yín. So ẹ fẹ́ sọ pé Christianity ò sí nínú Bible rárá. Ṣé bọ́dẹ̀ ń try sọ fún mi nìyẹn? Àwa ò sọ bẹ́ẹ̀, ẹ produce ẹ̀ jáde fún wa. Àwa ò sọ bẹ́ẹ̀, ẹ produce ẹ̀ jáde fún wa sà. Ok. Tẹ́yìn ò bá mọ̀ ẹ ní sùúrù ibi tá a wà yìí ilé ẹ̀kọ́ ni tẹ́yìn ò bá mọ̀ ẹ sọ pé mi mọ̀ o ṣùgbọ́n ẹni Christian ọlá pé kò kì í ṣe nìkan ni Christian tó wà ní another person lè bá wa produce ẹ pé ok o ibi báyìí ni Jésù ti sọ pé ẹ máa gbọ́ ibi báyìí ni Jésù ti sọ pé ẹ̀sìn tí máa gbà àbẹ́sìn tọ́lọ́run máa gbà àbẹ́sìn tọ́lọ́run fi rán mi wípé kí n gbé wá fún yín òun náà ni Christianity. Níta ń fẹ́ nìyẹn simple tí ò bá dẹ̀ sí ẹ sọ pé kò sí. Ṣẹ́rí kan tẹ́ understand sir ṣẹ́rí kan tẹ́ understand. Ẹ má sọ pé kò sí kan ẹ má sọ pé Jesus Christ kò mú religion wá. Ẹ jẹ́ kí n mute. Lover of Christ. Ẹ má sọ pé Jésù mú ẹ̀sìn wá ni. Jésù mú ọ̀rọ̀ ẹ̀sìn tí wá. kàn yín love of Christ ọ̀rọ̀ tí kàn yín sà ọ̀rọ̀ tí kàn yín sà ẹ wùwà bí ẹlẹ́kọ̀ọ́ ẹ wùwà bí àgbàlagbà ọ̀rọ̀ tí kàn yín ẹ ní sùúrù ibi báyìí ó lé tó. Àáfà. Naam. Okay. Sherry, one thing about Christianity ni pé bí nǹkan tí Lover of Christ sọ Jésù kò wá polówó ẹ̀sìn nígbà tó wá sáyé ó wá polówó Ọlọ́run fún wa ni tó yẹ ká máa sìn. Kí lẹ wí? Ó wá polówó Ọlọ́run fún yín pé kẹ́ máa sìn àbí. Ó fi Ọlọ́run wá wípé kẹ́ máa sìn àbí ó kàn fi mọ̀ yín lásán. Ó fi Ọlọ́run mọ̀ wá ni ó wá ní ìwà èèyàn tó fi Ọlọ́run mọ̀ wá. Wípé kẹ́ máa sìn àbí. Kẹ́ máa bá ṣe kẹ́kọ̀ọ́ wípé kí a máa bá jà. Ẹ má bínú ẹjọ́ ṣé mo lè make contribution o Christianity. Ẹ jẹ́ ká máa délẹ̀ ká máa yanjú. Ok. Ẹni sùúrù àfà. Bàbá wa Adésọjí ẹni sùúrù ẹjọ́ ẹ fún a máa direct ọ̀rọ̀ sí ọ̀dọ̀ yín ṣùgbọ́n ẹni sùúrù ẹ jẹ́ kí táwọn bá sọ pé kẹ́ help àwọn táwọn bá sọ pé okay o any Christian kó assist àwọn kò sí wàhálà ṣùgbọ́n táwọn ò bá béèrè ẹ jẹ́ kí a direct ọ̀rọ̀ sọ́dọ̀ tí yín náà kẹ́ tó sọ̀rọ̀. Àyànfẹ́ ọlá ọ̀rọ̀ yín fi yé wa wípé ẹ ní ẹ̀rí kan lórí Christianity tẹ́fẹ́ fún wa láti inú Bible yín so a nídìí àti ìfẹ́ gbọ́rọ̀ kankan lẹ́nu yín nínú kẹ́ bọ́lẹ̀ tàbí kẹ́ mute kẹ́ máa kẹ́kọ̀ọ́ ètò tó wà níbà yìí nìyẹn. Ok ẹ fún wa just a fún yín ní 1 minute láti produce verse kan jáde fún wa nínú Bible tó sọ̀rọ̀ nípa Christianity pé ó ní kí a máa ṣe 1 minute. Ẹ̀ka Matthew 16. Ẹ ṣí kẹ́ka fúnra yín ká máa gbọ́ ká sì gbọ́ pé ẹ sì tàn. Mo ní mò ń drive ni ẹ̀ka fún mi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá mi ka Bible bẹ́ẹ̀ sìn. Ẹ ń drive.
sí wàhálà ẹ jẹ́ kí ẹlòmíì sọ̀rọ̀ nígbà náà. Okay. ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ tí ì lè sọ̀rọ̀ sà àti ìgbọ́rọ̀ fún yín alamisa nínú náà kò sọ orun fúnlẹ̀ mọ́ gbèrègbèrè náà bàbá wa Adésọjí ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ ra sàrẹ kó ètò ọkọ̀ tó tó mọ̀ ẹ̀ lẹ́sà. mo wà pẹ̀lú yín sà o, mo gbọ́ ohun tí ẹ̀ ń sọ wípé bóyá mi ò dẹ̀ gbọ́ yín yé dáadáa ṣùgbọ́n màá fẹ́ jẹ́ kẹ́ nọ́ọ̀bẹ̀ fún mi dáadáa kí n lè kó má dẹ̀ pé bóyá ẹ jẹ́ káwọn bá wa pọ atap kọ́ bá wa ṣí à ẹ̀. kó má jẹ́ pé bóyá màá ṣí ìbéèrè yín tú bóyá kí n gbọ́ béèrè tí ẹ béèrè sà. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò mò ń bá nìkan sọ̀rọ̀ ló jẹ́ kí n mute ẹ má bínú sà ọlọ́run wà pẹ̀lú wa àánú ọlọ́run a máa bá nìkọ̀ọ̀kan wa gbé kò ní kò lórí wa títí láé náà ìbéèrè wa àkọ́kọ́ sí yín ni wípé ṣé ẹ̀sìn wo ni ẹ̀ ń sìn. mi ò lẹ́sìn tí mò ń ṣe ṣùgbọ́n ọmọlẹ́yìn Jésù àtẹ̀lé Jésù nílẹ̀. that means ẹ ní ẹ̀sìn kankan tẹ̀ ń sìn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àtẹ̀lé Jésù níní kìrìsìtẹ́nì níní. bẹ́ẹ̀ ṣe wá ní ẹ̀sìn kankan tí ẹ̀ ń sìn a máa ní kí ok ẹ béèrè question kan ọ̀dọ̀ wọn. number one sir ẹ sọ ìtumọ̀ ẹ̀sìn fún wa religion. religion. ẹ kí ni ìtumọ̀ religion sir káwá òbí yẹ ẹlẹ́sìn àbẹ̀ ẹlẹ́sìn sir. ṣe rí tá bá sọ̀rọ̀ nípa religion to many people ó máa túmọ̀ sí oríṣiríṣi nǹkan so ohun tí èmi máa rí gẹ́gẹ́ bí religion kò sí a unidirectional definition tí láti fi describe religion so ẹ bá gọ́gù ó possible kẹrì sá. òun náà mò ń sọ of course àwọn tí gọ́gù yẹn náà máa mú different definition. ẹ mú kan wá ń bẹ̀ lọ́dọ̀ tèmi ṣé kí n sọ ìtumọ̀ religion sà. bẹ́ẹ̀ ni sà. tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé tí ó ṣe tọ́panu pọ̀ sí tẹ́ bá gọ́gù ẹ̀ nísìn wọ́n máa sọ fún mi pé Christianity religion ni kí ló fà wọ́n máa sọ fún pé Islam religion ni way of life àwọn èèyàn lọ́nà wo what people believe in once you have something that you believe kò bá jẹ́ omi kò bá jẹ́ igi kò bá jẹ́ òkúta we have more than 4,000 religions in the world kí ló fà believe tó bá ti believe nǹkan kan lọ́kùn ẹ tí nǹkan yẹn tó value ẹ tó ń practice nǹkan yẹn now tí nǹkan yẹn tó dẹ̀ ń fún ẹ ní spiritual inclination it is called religion kò bá jẹ́ òkúta now lọ́dún òyìnbó wọ́n gbé pé gbogbo ayé àwọn ọ̀jọ̀gbọ́n gàgí pé we have more than 4,000 àwọn group tí wọ́n ní nǹkan yẹn ìkànnù ẹ̀ ní Christianity that's number one tàwọn sọ fún wa pé ẹ lẹ́sìn yẹn ẹ ń ṣe Christian nìyẹn Christianity is a religion. all right ẹ ṣe gan that's number one. ẹ ṣe kílẹ̀ sà. ṣé mo lè react sí ohun tẹ́ ẹ sọ sà. ok sà. ẹ ṣe gan ẹ ṣe rí ohun tẹ́ ẹ sọ òótọ́ ni tá bá máa rí kódà ká tiẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn òyìnbó ká wá sọ́dọ̀ wa ń bí wọ́n bá fún yín níwèé wọ́n á béèrè lọ́wọ́ yín pé religion wo ni ẹ̀sìn wo lẹ̀ ń sìn wọ́n á fi méjì gbòógì sí wọ́n wá fi others sí wọ́n á fi Christianity sí wọ́n á fi Islam sí wọ́n wá fi others sí kò wá túmọ̀ sí pé torí pé wọ́n kọ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣé ohun tí mo sọ yé yín sà kò túmọ̀ sí pé. no mi ò agree sà. ẹ tiẹ̀ ní sùúrù à ń gbọ́ yín ẹ continue ẹ jẹ́ ká kò túmọ̀ sí pé torí pé wọ́n sọ bẹ́ẹ̀ lórí but for convenience sake because ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò rí ọ̀rọ̀ míì tí wọ́n lè lò láti lè fi confine ohun tí wọ́n fẹ́ ṣe láti lè fún ní scope so wọ́n á lo the word religion but that does not necessarily mean wípé ó define in totality wípé ohun tó jẹ́ nìyẹn so bẹ́ẹ̀ ṣe sọ pé lágbàáyé pé àwọn kan wọ́n gbà universally pé
Christianity jẹ́ religion bẹ́ẹ̀ náà lẹ máa rí àwọn tí wọ́n ti kọ̀wé nípa ẹ̀ láti lè tí wọ́n ṣe constructive criticism lórí thesis tí àwọn èèyàn ti kọ lórí ẹ̀ láti lè fi debunk ẹ̀. ok bàbá wa ẹ ṣe ibi tẹ bá àlàyé dé ẹ ṣeun Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run máa wà pẹ̀lú wa. Bàbá wa Love of Christ a máa direct ìbéèrè kan sí ọ̀dọ̀ yín ẹ bá ń gbọ́ wa ẹ ọ̀ mú tù máìkì yín. mo rò bẹ́ẹ̀ sọ wípé ẹ fẹ́ engage mi pé káwọn tí bẹ́ẹ̀ni ẹ tún pẹ̀lú èmi kẹ́ tó ẹni sùúrù ibi báyìí lára ètò tí ó wà fún náà ni pé nǹkan tí ò bá ti yé ẹ ṣe pé brothers tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bá ṣe ní kán produce verse fún wa bí wọn ò ṣe lè produce a ní kán wá Christian kan tó lè assist wọn ìgbà tán rí náà la ṣe ní kí wọ́n bọ́lẹ̀ so àyè báyìí ń tà ń béèrè lọ́dọ̀ tí ẹ̀yin sìn tí ìbá ṣe òsì tó ní kí àwọn tán láwọn tún ní ìbéèrè kan lọ́dọ̀ yín sìn mi tí ì fẹ́ kí ẹ ti sọ̀rọ̀ lẹ́yìn pé a direct question sí pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀ lẹ́sìn kankan tẹ̀ ń sìn so ibi báyìí ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ so ẹ mú ibi báyìí ètò tó wà fún ni wípé bóyá kí ẹ ṣì wá mí for now láti mọ bóyá lè kẹ́kọ̀ọ́ pé kò ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ ṣe ẹ̀sìn kan láyé so advice mi fún yín nìyẹn lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n wípé àgbàlagbà ní àwa náà dẹ̀ ní àgbàlagbà nílé a máa pa yín lé ẹ ní sùúrù díẹ̀ kí a gbọ́rọ̀ lẹ́nu Love of Christ ṣé Love of Christ yìí sì wà ń bẹ̀. ó ṣeé ṣe bóyá màá darapọ̀ mọ́ yín later torí olùkọ́ ni mí mo ní class. ó sì wà ń bí. ok mo lè drop. Love of Christ ẹni sùúrù Christianity ṣé ẹ̀sìn ni àbí ẹ̀sìn kọ́. ṣe gẹ́gẹ́ bí buhari sọ jíbọn yìí sọ mo ṣe ṣàlàyé fún yín. ẹ má ṣàlàyé. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán. ẹ go straight to the point. okay yes Christianity ẹ̀sìn ni kẹ́ tó wá ṣàlàyé ẹ kọ́kọ́ fún wa ní pé okay o a béèrè nǹkan méjì lọ́dọ̀ ẹ mú kan náà kẹ́ tó ṣàlàyé kí ló dé tí ẹ máa ń ṣe báyìí náà ẹ tẹ́ bá lè sọ ọ́sìn ẹ ní àwa mùsùlùmí la máa ń dá wà a ní àbèrè kan lọ́dọ̀ ẹ bí mi pé ṣé ìsìlámù ṣé ẹ̀sìn ni àbẹ́sìn kọ́ màá ní ẹ̀sìn ni lẹ́yìn ẹ lẹ tó máa béèrè another question ìsìn mi ní sọ pé ẹ ní it's because you classify your religion. But our yes, our own is just believe in Jesus Christ. We are not religion cannot save you. Religion will save our. àti lọ gbogbo bẹ yẹn níta ń béèrè lọ́dọ̀ yín sìn ni pé religion yẹn Christianity ẹ ti sọ sìn pé is a religion. Okay, fún wa ní just one religion money for easy say àní ẹ̀sìn ni because in the world. Okay. Wọ́n máa bèrè pé ẹ̀sìn wo ló ń ṣe but to us we know that it is just the will of Jesus Christ. Christianity Allahu Akbar Ọlọ́run. ẹ kúrò lórí yẹn. ẹ jẹ́ kó ṣe àti 11. ẹ máa dodge à ń béèrè lọ́dọ̀ yín sìn pé dodge kí ni. ẹ̀sìn wo lẹ̀ ń sìn ẹ̀sìn wo lẹ̀ ń sìn. I'm a Christian. I'm a follower of Jesus Christ. ṣé Christian lẹ̀sìn tẹ̀ ń sìn. ṣé Christianity lẹ̀sìn tẹ̀ ń sìn. Christian is a follower of Jesus Christ. It's not a religion. It's a belief in Jesus Christ. Okay, iṣẹ́ iná ò lẹ́sìn lẹ́ sọ fún wa yẹn. Christianity ò ṣe ẹ̀sìn. It is a way. Engage me for now. Ẹ má jà máa drag wọn yẹn. Ẹ go straight to the question yín tó bá fẹ́ béèrè. Ẹ kúrò lórí yẹn. Àlékò mo ti ṣàlàyé nípìnlẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ bíbá yìí ọ̀rọ̀ ẹ̀sìn. Mo ti sọ fún yín náà. Mo ti ní àmì Christian. Mo ní Christian ní mí. Náà bàbá wa kí lẹ sọ sà. Mo ní ẹ má bínú mo sọ fún yín pé mo ní class ó ṣeé ṣe bóyá kí n bọ́lẹ̀ tó bá dẹ̀ kó bóyá ìbéèrè wà tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kí n dáhùn kí n tó máa lọ. ẹ ṣì wá fọ náà ok kò sí wàhálà ìbéèrè ta ní fún yín ni wípé Jésù lọ́dọ̀ yín ṣé Ọlọ́run ni àbọ̀mọ Ọlọ́run àbí ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ni ọmọ Ọlọ́run sì ni pẹ̀lú gẹ́gẹ́ bí Bíbélì ti sọ. ok Ọlọ́run ni bẹ́ẹ̀ni ọmọ Ọlọ́run ni at the same times. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò sí ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹni.
mo ní nǹkan mẹ́ta ni mo béèrè lọ́dọ̀ yín sà. mo ti dá yín lóhùn mo ní ọmọ Ọlọ́run ni Ọlọ́run ni ọmọ Ọlọ́run sì ni àbí. bẹ́ẹ̀ni. ok ṣe lè produce any verse fún wa láti inú Bible tó pé tí Jésù gangan ti sọ pé èmi ni Ọlọ́run àfi kẹ́ máa sìn mí. ẹ ṣe rí ó lè má sí ọ̀rọ̀ yẹn direct tààrà ń bẹ̀ ṣùgbọ́n a rí àwọn ẹsẹ̀ Bíbélì tí ó fìdí ẹ̀ múlẹ̀ pé Ọlọ́run ni kò pọ̀ dandan ìgbà tá a bá tó gbọ́ látẹnu ẹ̀ directly pé èmi Ọlọ́run ni pé Ọlọ́run ni mí. The Bluetooth device is ready to pair. ṣùgbọ́n aláwọn ẹsẹ̀ Bíbélì tí ó fi ẹ tó tọ́ka sí pé Ọlọ́run ni. ẹ má bínú ìbéèrè àmì àkọ́kọ́ kó tó di pé mo máa fún yín òun ni wípé ṣé ẹ gbàgbọ́ wípé tá a bá fi hàn yín nínú Bíbélì ibikíbi nínú Bíbélì ẹ máa gbà pẹ̀lú wa wípé bẹ́ẹ̀ lórí mo ní tí n bá fi hàn yín nínú Bíbélì ibi tí a ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó jẹ́ Ọlọ́run. àṣìbá níkẹ́ fún wa náà ni ẹ fún wa níbi tó ti sọ pé èmi lọ́lọ́run ẹ máa sìn. rárá mo ti sọ fún yín wípé kò sí direct speech yẹn láti ẹnu Jésù. ẹ sà ẹ jẹ́ kí a kọ́kọ́ agree lórí nǹkan kan náà sà Ọlọ́run á ṣe dáadáa fún yín. àkọ́kọ́ ni pé ṣe rí àwọn fọ́múlà kan wà tí àwọn Christian máa ń lò bíi káka Bible fún wọn tàbí káka Bible kán wá sọ pé a nídìí ẹ̀mí mímọ́ láti lè gbọ́ fásì yẹn yé so àwọn ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé ẹni sùúrù àní nídìí ẹ̀mí ṣe mọ̀ pé tí wọ́n bá gbé Christianity lọ ilé ẹjọ́ ní pé ó dáràn ṣe mọ̀ pé gbogbo nǹkan bá bí tó bá sọ wọn kò ní máa sọ wípé ẹ nídìí ẹ̀mí mímọ́ kẹ́ tó lè gbọ́ nǹkan tí mo sọ yẹn yé ṣe mọ̀ pé ìyẹn ò ṣeé sọ ní kóòtù so kí wá ló dé tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé wà ń direct question sí àwọn Christian kan yìí sọ pé yìí sọ bẹ́ẹ̀ o torí yìí sọ pé ẹ sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tá a bá direct question sí àwọn Christian kan wọ́n máa ń sọ pé a nídìí ẹ̀mí mímọ́ ìsìn ṣe mọ̀ pé tẹ bá béèrè lọ́dọ̀ tèmi sìn pé kí ni ẹ̀sìn tí mò ń sìn màá ní ìsìláàmù ni ẹ̀sìn tí mò ń sìn directly tẹ bá ní fún mi ní just one verse produce verse kan fún mi tó fi ẹsẹ̀ rinlẹ̀ pé ìsìláàmù lẹ̀sìn tí ó yẹ kó máa sìn màá sọ fún yín pé ẹ lọ wo Kùránì ìwé tí mo gbàgbọ́ tó jẹ́ ìwé Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Prophet Muhammad sallallahu alayhi wa sallam màá ní ẹ wo Quran 3 verse 19 ẹ bá wo bẹ̀ Ọlọ́run ní dájúdájú ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ èmi Allah òun náà ní ìsìláàmù Ọlọ́run gangan dídì dárúkọ ẹ̀ wípé ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ mi òun náà ní ìsìláàmù ṣe ti gbọ́ yé so I need just one verse tó máa sọ pé ókè o bóyá látẹnu Jésù fún ẹ tàbí látẹnu kí lórúkọ ẹ so a ti kó lórí yẹn pé ẹ̀rí yẹn fún wa ok ìsìn àwa ń béèrè pé Jésù ṣé Ọlọ́run ni ẹni sùúrù ṣé Ọlọ́run ni àbí ọmọ Ọlọ́run àbí ìránṣẹ́ Ọlọ́run ẹni Ọlọ́run ni ẹ tún ní àwọn náà ni ọmọ Ọlọ́run at the same time so a fẹ́ kẹ́ fún wa ní just one verse láti inú Bible níbi tí Jésù ti sọ pé èmi ọmọ Ọlọ́run èmi ni ọmọ Ọlọ́run one number two ni wípé níbi tí Jésù ti yọ pé ok ní bíbá yìí o lọ́hùn yẹn ọmọ Ọlọ́run ni mò ń jẹ́ o ṣùgbọ́n ní bíbá yìí mo sì ti di Ọlọ́run padà so ẹ dákun ẹ produce verse yẹn fún wa sà. ẹ ṣe ṣe rí mo máa fẹ́ jẹ́ ká jẹ́ olóòótọ́ ẹ fi yẹn lẹ̀ sà olóòótọ́ làwa ta wà ń bí ẹ bá sọ yẹn fún wa olóòótọ́ ni wá tẹ bá fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ sà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣe ìrọ̀ ẹ má lo táàmù yẹn fún wa sà àlè kí la fẹ́ fi irọ́ ṣe ẹ sọ̀rọ̀ yín kò sólò ṣá máa púọ́ ni àwọn ọ̀rọ̀ yẹn tó tóbi sà. ẹ jọ sà tí ẹ bá mọ̀ wípé bóyá ẹ ní fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ó máa dá kí n bọ́lẹ̀ sà. ẹ bọ́lẹ̀ mo farabalẹ̀ a máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ máa gbọ́ host ẹ máa gbọ́ a máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn fọ́múlà tẹ́ ń lò yẹn wípé ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ ṣé àti parọ́ mọ́ yín bí ìsìn ni àbí kò nídìí gbogbo ẹ̀ àwa ò lè sọ fún ipò òpùrọ́ ni ẹ̀yin ẹ jẹ́ ká lọ sínú ìwé Mátíù orí kẹta gbogbo fọ́múlà yẹn má jẹ́ ká lò. mo ti gbọ́ sà ẹ jẹ́ ká lọ sínú ìwé Mátíù orí kẹta.
ok ẹ ṣí kẹ́ bá wa kà á ṣe mọ̀ pé fúnra mi mo ka Quran nísìn. ẹ ṣe gan màá kà ní èdè òyìnbó màá dẹ̀ tú fún yín. ok. Matthew orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún verse 16 English version ló wà lọ́wọ́ mi. Ó ní, and when Jesus was baptized, immediately he went up from the water, and behold, the heavens were opened to him, and he saw the Spirit of God descending like a dove, and coming to rest on him. And behold, a voice from heaven said, this is my beloved Son, with whom I am well pleased. Èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. So ibi tí a ti pè Jésù ní ọmọ Ọlọ́run nìyẹn. Okay, kò ń ṣe Ọlọ́run, ọmọ Ọlọ́run ni àbí? Ẹni sùúrù ṣe bíbèrè lẹ́bìrí bó lọ́ ti pè ní Ọlọ́run tó dẹ̀ ti pè ní ọmọ Ọlọ́run. Wọ́n ní kí n kọ́kọ́ mú wá ibi tí a ti pè Jésù ní ọmọ Ọlọ́run, mo ti fi hun yín, ṣé ẹ gbà àbẹ́ ẹ̀gbà? Number one, ẹ jẹ́ engage yín sá o. Spirit tó sọ yẹn, angel ni o. Anytime tó bá ti lo spirit, ẹni sùúrù sá. Nígbà tí wọ́n fẹ́ wá sọ fún ìyá Mary pé ó máa bímọ nínú Quran àti Bible, spirit náà ló wá o. Rárá o, angel ló wá kò ń ṣe spirit. Áńgẹ́lì ní Bíbélì pé Bíbélì ò sọ pé spirit. Nínú Quran, ta ló yọ sí àwọn èèyàn? Kí n lo spirit fún angel àbí ká fún ní reference bí wọ́n ti ń lo spirit? Holy spirit yàtọ̀ sí áńgẹ́lì, wọn ṣe nǹkan kan náà. Ó yẹ ẹ sọ bí tí wọ́n ti sọ pé Holy Spirit, Ọlọ́run ló ń jẹ́ Holy Spirit, ẹ fún wa ní Bible. Ẹ ṣe gan. Ẹ jẹ́ ká lọ sí Iṣẹ́ àwọn Àpọ́stélì. Ẹ jẹ́ ká lọ sí Iṣẹ́ àwọn Àpọ́stélì. Acts of Apostles. Ẹ jẹ́ ká wo chapter 5. Mo fẹ́ ṣàlàyé Holy Spirit. Ẹ sọ fún yín. Nǹkan tó sọ ní Holy Spirit, àwọn èèyàn wọ́n ṣe understand. Gbogbo ẹ̀dá láyé yìí ló ní Holy Spirit. Òun ló máa ń direct mindset wa, instinct ni. Ẹ jọ̀ọ́, ṣé kí n dáhùn béèrè tẹ́ béèrè lọ́wọ́ mi? Bí wọ́n ṣe súnmọ́ Ọlọ́run sí ni Holy Spirit ń ṣe. Ẹ máa sọ yín lọ. All right. Acts of Apostles chapter 5. That means Ọlọ́run máa control instinct. Ṣé ti wà ń bẹ̀ sà? Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5. Mi ò mọ̀ bóyá ń gbọ́ mi o. Sọ fún mi, instinct ni. À ń gbọ́ yín sà. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti torí àkókò kí n mú láti ẹsẹ̀ 3. But Peter said, Ananias, why has Satan filled your heart to lie to the Holy Spirit and to keep back for yourself part of the proceeds of the land, while it remained unsold? Did it not remain your own? And after it was sold, was it not at your disposal? Why is it that you have contrived this deed in your own heart? You have not lied to man, but to God. So ní ẹsẹ̀ 3, only you lie to the Holy Spirit. Ìgbà tó di ẹsẹ̀ 4, only you lie to God. So ẹnìkan náà ni wọ́n parọ́ fún. So the Bible confirms that the Holy Spirit is also God. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀ni. Nígbà tó mọ̀ pé God ni. Bẹ́ẹ̀ni. God àti tó wáyé kó spirit ló lò. Bẹ́ẹ̀ni. Same thing. Ìkọ̀kọ̀ náà lọ ẹ̀pọ̀ yẹ kó tún lò nǹkan mí mọ̀. Ẹ máa gbọ́ sáà. Yes sir. Ìtẹ́ka yóò sọ pé Holy Spirit òun ni God. Ta ló náà parọ́ fún sà? Tó bá béèrè lọ́wọ́ yín sà, ta ló parọ́ fún? Ẹ máa gbọ́ sà. Nínú Quran prophesy ní tó sọ ni pé. Ẹ tí dáhùn béèrè mi host. Ẹ máa gbọ́. Ta ni wọ́n parọ́ fún níbí? Ta ni wọ́n ní wọ́n parọ́ fún sà? Ẹni sùṣẹ́ èmi ò tí engage lórí. God. Tó bá ti tàkùn lórí ọ̀fẹ́ kí mi sọ̀rọ̀ Holy Spirit wà ní Kùránì o. King David ẹni sùúrù sà. Níbí sà, ta ni wọ́n ní wọ́n parọ́ fún sà? Ta ni wọ́n parọ́ fún? Ẹni sùúrù. Ẹ jẹ́ ká ṣe ń kọ̀ọ̀kan. Engagement mo fẹ́ bá ẹ engage. Àkọ́kọ́ gbóhùn tẹ̀ ń ká yìí ná. Kò ń jẹ́ pé mo ní ìdí ẹ o. Jésù kan ló sọ, kò dẹ̀ sí láyé. Jésù kan ló sọ. Ẹ máa gbọ́ náà tó ó wà láyé gbàtọ̀ kò ní testament. Ẹ̀yin náà lẹ́ni kí n mú jáde nínú Bible. So ó ń sì ó ti di pé Jésù kan ló sọ. Ẹ máa gbọ́ ẹni sùúrù. Kẹ́ mú jáde nínú Bible. Ẹ̀dẹ̀ tí mú jáde adẹ̀sọ́ pé tẹ kà yóò fẹsẹ̀ múlẹ̀. Nítorí pé Jésù ò sí ń bẹ̀. That's number 1. Okay, ẹ gbà wọlé. Ẹ má jẹ́ references. Ẹ má wọrí sà. Ẹ má engage àwọn èèyàn lọ. Ẹ jẹ́ kí n sọ̀kalẹ̀. Bí ẹni pé mo waste time mi ni. Ẹ má sọ̀kalẹ̀. Ẹ dúró. Ẹ dákun mo fẹ́ jẹ́ kí ẹ ṣeun gan. Ẹ máa gbọ́ sà. Ẹni sùúrù. King David. Ẹni sùúrù. Ṣé kíní yóò ó simple? Ìtẹ̀yìn ká yìí nìsín.
èmi máa fún yín ní references rẹpẹtẹ ibi tí Jésù ti pè é ní servant àti son of a man rẹpẹtẹ nínú Bible tó wà nínú New Testament èmi dẹ̀ máa fún yín láwọn references tí God gangan tó ti lè claim sí Ọlọ́run nínú New Testament now tẹ́yìn bá lọ mú bì kan wá ibẹ̀ yẹn tó wà ń bí guilty tẹ́ ń tabulate ẹ̀fẹ́ mi kò sí wàhálà èmi máa mú ìtò ti sọ direct ẹrú Ọlọ́run ọmọ èèyàn níbi tó ti gbàdúrà èmi máa proof ẹ̀ tó clear tí ò ń ṣe pé 1+1 ṣọ́tò ẹ mọ bí tó ti bẹ̀rẹ̀ ni ẹ̀sìn wo lẹ̀ ń ṣe Christianity now ẹ fún wa ní references nínú Bible pé Christian ni o Ọlọ́run ló ní ẹ ṣe ẹ̀kejì ni pé tí wọ́n bá dẹ̀ ṣe Christian. tí bá ti ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ fún mi ní orí ọ̀fẹ́ torí mo rí i pé táwọn yẹn bá ti sọ̀rọ̀ tán fi fẹ́ mú pọ́ìntì jáde ẹ já wọn bọ́ ẹ mọ̀ bú àbíkẹ́ ẹ ń bú ni ẹ̀ tiẹ̀ ṣe pé ṣùgbọ́n ẹ má ṣe. bàbá mi ń láìkì nǹkan tẹ́ ẹ sọ yẹn èmi máa ń lọ platform yín ọmọ ajá mi bọ́ọ̀lẹ̀ ṣeré nígbà tó yẹ pé a fẹ́ gbowó lórí ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ tó bá ti go out of context kí la fẹ́ máa bá yín argue fún nísìn ẹni nígbà tẹ́ mọ̀ pé à ń jàyàn bọ́ọ̀lẹ̀ kí lẹ wá fún ọ̀tẹ́ sọ tí yàn bá sọ̀rọ̀ outside context mo sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ lórí ẹ fún wa ní reference nínú Bible simple ṣọlọ́run yín difficult débi pé kò ṣe ṣàlàyé ni kúlọ̀ aláwọ̀ ó ṣe ṣàlàyé aláàmúdù ó ṣe ṣàlàyé Ọlọ́run tí yìí àfikẹ́ ẹ wábì kan fi ta Ọlọ́run ṣe wá dàrú tó yìí èmi ò rí eléyìí o. ẹ jọ ṣé kí n sọ̀rọ̀ ṣé kí n dá inú because you know ní patient kí n tó máa lọ. kí lẹ sà. ẹ jọ kí ló rí kọsá àti yàkiri orí èwo làwọn à ń sìn gan wà. ọ̀dọ̀ tí ní kíní Christian is a religion Antioch ní Antioch ni wọ́n ti sọ lóko ó wà ní Act 11 bẹ́ẹ̀ verse 26 big now Jésù ò mọ̀ nípa the word Christianity more than 50-70 years tí Jésù ti kú ni wọ́n tó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ àgbékalẹ̀ àwọn èèyàn ni kódà wọ́n ṣe olùgbàgbọ́ òdodo àwọn kan ló kọ̀ wọ́n pé ẹja sọ wọ́n lóko báyìí. ṣé ẹ mọ ìgbà wọn ni wọn kọ Acts of Apostles yẹ ò ní wọn kọ Acts of Apostles. ẹ̀yin ẹ̀kọ́ fún mi ní references pé ọdún báyìí ni wọ́n sọ lórúkọ ẹ má tún gbé mi lọ question lọ nǹkan tó yé mi mo sọ yẹn ẹ̀yin á dẹ̀ disprove ẹ̀. no ẹ̀yin lẹ ń prove claim ẹ̀ ń dárúkọ 50-something years ẹ̀ jẹ́ kí n bèrè ìgbà náà. mo ní more than 50 years nǹkan kan lọ sọ lórúkọ ẹ̀ dẹ̀ fún mi ní the exact one ẹ̀wọ̀n kẹ́mi ò ṣe Muslim Christian ẹ̀yẹn fún mi ní exact one ní Bible ni. àwọn òun náà fúnra wọn lórúkọ yẹn àwọn òun náà fúnra wọn lórúkọ. ẹ tún ti ọ̀rọ̀ sí mi lẹ́nu náà ẹ fún wa ní references. no má tọrọ sí mi lára sí mi lẹ́nu náà. ẹ ní sùúrù aṣíwájú mi jàre Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ṣe rí love of Christ kí ni nǹkan tí ẹ fẹ́ sọ àti béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ yín sìn ẹ rí nǹkan kan produce fún wa gẹ́gẹ́ bí evidence a sọ̀rọ̀ nípa Christianity. I have evidence ara evidence wọ́n fún yín náà ni wọ́n sọ yẹn lórí the word Christian the word Christian lórí the word Christian ẹ jẹ́ ká fi yín báyìí okay Christian yẹn word Christian yẹn Christian is a religion or not ṣẹ́sìn ni àbẹ́sìn politics. a ti sọ gbogbo wọn yẹn náà ẹ kúrò lórí yẹn náà a ti sọ yẹn náà. ok ibo la forí ẹ̀ tì sí ń gbà náà. okay for argument's sake Christianity is religion. ibo la forí ẹ̀ tì sí ni. mo ti dá yín lóhùn sí náà only for argument's sake Christianity is a religion let's move on. ẹ bí èmi pé Islam is a religion or not. ṣé tún padà sẹ́yìn mo ní kẹjẹ ká mú fọwọ́ ju ẹjẹ ká kó lórí. tàbẹ́ nìkan ṣe bóyá kẹ bọ́lẹ̀ so alára dáadáa tí ẹni yẹn wá sọ nísìn nìyẹn pé a máa ń yọ àwọn èèyàn bọ́lẹ̀ pé. ẹjọ́ ṣe ẹ fẹ́ máa ṣe ẹ ń insult ni ẹ má máa lo insult fún ẹ. that is insult. ìyẹn kan ò ní wá bíbá yìí kó wá sọ pé àjẹ́ kò ń sọ̀rọ̀. Love of Christ ẹ má bínú ẹ gbọ́ ọ̀rọ̀ yìí simple gan Muslim lèmi prove your evidence in Quran kódà ẹ máa gbọ́ Muslim lèmi prove your evidence as a Muslim in Quran mo lọ sí Quran 3 verse 19
mo lọ sí Quran 3 verse 38 85 mo lọ sí Quran 23 verse 52 ẹ jẹ́ n kà kọ́ fún yín bẹ́ẹ̀ Quran 3 verse 85 ẹ má wọrí ọkọ tó sọ ni pé ẹni sùn in tó sọ ni pé and whoever desire other than Islam as a rich ẹ̀sìn pọ̀ o but Ọlọ́run sọ pé tó wá pé ẹ̀sìn Ọlọ́run lẹ fẹ́ ṣe tí ò ń ṣe ẹ̀sìn téèyàn sọ lórúkọ tí ò dẹ̀ ń ṣe ẹ̀sìn tó wá látọ̀ man made Islam nìkan ni àwọn wá sọ pé ṣé tí yóò ṣe man made ẹ pú ẹ fún wa pé define religion nu scripture ni nǹkan tó kò nídìí máa fún yín ní First Peter 4:16 ṣé máa kà First Peter 4:16. ẹ̀bẹ̀ ni lọ́wọ́ ṣé ẹ̀yin lẹbẹ mi ka tọ̀dọ̀ mi nísìn ẹ̀ka yín náà ká ẹ jẹ́ kí n kà fún yín máa kà fún yín sí another person to mention about system to mention about Christian here alu. ẹ jẹ́ àkàsùrà 2 àyà 62 Kùránì náà dá Christian kan ó sì fi bẹ́ẹ̀ múlẹ̀ is a good religion. ọba jayin bọ́lẹ̀ ní sẹ́ máa lọ jayin bọ́lẹ̀. Burakin gẹ́tẹ̀ engage wa tó Muslim ní àbí Christian ẹ̀sọ́ ẹ̀sìn tí yín gangan pé Kùránì sọ pé ó ní ká ṣe à ń sọ fún yín pé ó sọ ẹ̀sẹ̀ ní Kùránì ẹni sùúrù bàbá ìjàre ẹ má bínú lover of Christ ẹni sùúrù ẹ̀sìn tẹ́ ń ṣe gbogbo báìbù yín rí bìkan tọ́lọ́ ti ní ẹ ṣe Christian gbogbo báìbù yín pátápátá tẹ́tẹ́ bá rí lọ́dọ̀ Muslim ẹ̀ tún wá lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ̀ wá sọ́dọ̀ àwọn Ṣàngó ẹ̀ wá sọ́dọ̀ àwọn Ògún inú báìbù yín ẹ̀ sọ ẹ̀sìn yín sí sẹ́nu báìbù lèmi ti define Islam tèmi ni. ẹgbà Kùránì gbọ́ Suratu àyà 62 ẹ kà á. Oya lover of Christ ẹ sọ̀rọ̀. ok ẹ jẹ́ kí n kà fún yín First Peter chapter 4 verse 16 let me read it for you. Ó ní yet if any man suffer as a Christian let him not be ashamed but let him glorify God on this behalf. Ó ní ṣùgbọ́n bí ó bá jìyà bí Kristẹni kí ojú kí ó má ṣe tì í ṣùgbọ́n kí ó kúkú ní Ọlọ́run lógo ní orúkọ yìí. So Christ, that's another proof aside. Lover of Christ, okay, only yet if any man suffer as a Christian, let him not be ashamed. Kilenka. First Peter 4:16. First Peter 4:16. Okay. Èmi ò ní Bible mi mo fẹ́ gba fóònù ọkàn nǹkan iná mọ́ wà nǹkan yẹ Jésù ló kọ́kọ́ Jésù sọ kankan nípa Christianity the first time kọ́kọ́ ẹni sì máa lọ wá kíní nìsín ẹ fara kí ni ìtumọ̀ what's the meaning of Christian ẹ jẹ́ kí n bèèrè lọ́wọ́ kí ni ìtumọ̀ Christian what's the meaning of Christian. ó nídìí àlàyé ni ṣó nídìí ẹjọ́ ni. no kí ni ìtumọ̀ Islam. ó ń bè lọ́wọ́ èèyàn kí lẹ wí. kí ni ìtumọ̀ Islam. Submission to the will of God. How is that a religion? How is that a religion? Submission. I submit to the will of God. Do you say? Can you say I'm practicing Islam? Ṣàtìlẹ́lẹ̀ kì í ṣe believer gbogbo ẹnu mo fi sọ. ẹ ti lọ bùnmí nìyẹn. ẹni sùúrù I'm not going to say any apology for that. mo béèrè lọ́wọ́ yín pé kí ni ìtumọ̀ Islam ẹni submit to the will of God. mi fẹ́ já yín bọ́lẹ̀ má máa já yín bọ́lẹ̀ mọ̀ ṣé bẹ́ẹ̀ jẹ́ sọ̀rọ̀ náà mo fẹ́ ṣàlàyé nǹkan tí mo sọ ni why I said that thing now ẹni pé kí ló ń jẹ́ submit to the will covenant law lọ́lọ́run ti ń lò látòrí Abraham in tó ń pè ní believer ni ẹni tó submit fún will Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá yẹn sọ fún Abraham pé walk in front of me in Genesis blameless and faithful lẹni tó pa covenant àti law Ọlọ́run mọ́ submit to the will to the law of God Almighty nítorí jẹ́ Islam ni submission to the will and desire of God ẹni sùúrù ẹ̀yin lẹ sọ̀rọ̀. Is it submit or surrender? Kí ni túmọ̀ submission kí ni túmọ̀ surrender? It's different. According to there's difference between submission and surrender. Sọ túmọ̀ yín. There's difference between surrender and submission. Aṣíwájú mi jàre ẹ má wulẹ̀ dààmú ara yín jàre à ń béèrè nǹkan lọ́dọ̀ wọn ò fún wa ní evidence wọn ṣé nǹkan tẹ ẹ ní sùúrù ṣé nǹkan tẹ ka yẹn tí ó sọ wípé ẹ farabalẹ̀
ṣé ìntàbèrè lọ́dọ̀ yín ẹ tẹ̀ níṣu ìntàbèrè lọ́dọ̀ yín ni kì í ṣe wípé a fẹ́ kẹ́ fún wa ní orúkọ Christianity nínú àbí orúkọ Christian nínú Bible nǹkan tá a béèrè lọ́dọ̀ yín kọ́ nìyẹn. Ìntà ń sọ ni wípé bẹ́ẹ̀ ṣe ní farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe ní Christian lẹ̀sìn tẹ̀ ń sìn gẹ́gẹ́ báwa ṣe produce láti inú Al-Qur'an wípé ìsìláàmù ní ẹ̀sìn tí Ọlọ́run fẹ́ ká máa sìn ẹ produce ẹ̀ fún wa láti inú Bible tí ò ní di pé farabalẹ̀ tí ò ní di bẹ́ẹ̀ ni n tó fà tá a fi sọ wí sọ pé kẹwẹ́ rí wá láti inú Quran tiwa ẹ lo Bible yẹn wá tẹ̀sán wa máa impose nǹkan tí Quran yẹn sọ lórí Bible. directly ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ lọ. àwọn oníṣẹ̀ṣe náà ń ṣẹ̀sìn ẹ máa gbọ́ oníṣẹ̀ṣe náà ń ṣẹ̀sìn bọ̀tọ̀ Ọlọ́run ká máa ya ọ̀dọ̀ wọn ẹ̀yin ẹ púpọ̀ Ọlọ́run ká ya ọ̀dọ̀ yín ló ń sọ tó níṣẹ̀ṣe náà ṣé wọ́n ṣẹ̀sìn ni. wọ́n kàn máa waste time wa ní jàre ẹ jẹ́ kí wọ́n bọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bọ́ wọ́n kàn máa waste time wa aleykum salaam. naam ẹ̀sìn yóò jẹ́ divine kí ni wàhálà ṣe wá tó yìí báyìí. ọlá tí mo fẹ́ àbí ṣé ọlá tí mo fẹ́ ṣé mo gba orúkọ yẹn ẹ káàbọ̀ sà ọlá tí mo fẹ́ àbí ọlá tí mo fẹ́ ṣe wà ń bẹ̀ sà. ọlá tí mo fẹ́ ni. naam. Maidia yìí. hello. ẹ parọ́ kọ́kọ́rọ́ ẹ Maidia. ẹ kú ètò. kálẹ̀ ẹ kú ètò sà. ẹ kú ètò. sà. ó ní fídíò yín kan tí mo show lórí TikTok yín sì ni mo wò tí mo fi wá mo wá rí pé ẹ wà live mo fi wá. ẹ fi ń sọ̀rọ̀ nípa wípé wọ́n recognize àwọn oníṣẹ̀ṣe mọ́ pé àwọn government Quran àti Bible náà fi ń búra. ṣé wà pẹ̀lú mi. ẹ ra sa akíyín sà. ọlá tí mo ẹ̀sìn wo lẹ ń ṣe ẹ̀kọ́ introduce ara sí wa kí lẹ ṣé muslim ní kí sáà bó ń ṣe ṣe wo lẹ fẹ́ defend ká kọ́ máa ń gùn. kí lẹ wí. mo ti wá sí láìfẹ́ nìkan mo ti wá sí láìfù muslim kan rí bẹ́ẹ̀ yẹn tó béèrè pẹ́sìn wo mò ń ṣe tí mo ní mi ò lẹ́sìn kankan tán já mi bọ́. tẹ́ẹ̀bà ti lẹ́sìn ẹ̀ máa gbọ́ ẹni sùúrù tẹ́ẹ̀bà ti lẹ́sìn kò ní ìdíkẹ́ defend ẹ̀sìn kan ní téèyàn bá ti ṣe tí ò sí pẹ̀lú wọn ẹ filẹ̀ ẹ kàn tó lẹ́sìn ẹ wá defend ẹ̀. ẹ kọ́kọ́ ọdún sáǹdì Habib Lai lórúkọ mi ṣe fẹ́ gbọ́ mi yé báyìí Habib Lai ṣe gbádùn mi Habib Lai ní orúkọ mi. orúkọ lásán nìyẹn yẹn ò túmọ̀ sí kankan orúkọ nìyẹn. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé ni o. ẹ lábìbù láì Habib Lai kò túmọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí. kẹ́ ẹ máa kọ́kọ́ gbọ́ mi yé náà ẹ kọ́kọ́ gbọ́ mi yé náà bàbá mi àjà explanation ẹ ti fún yín ẹ ní sùúrù ṣe ń gbádùn báyìí. mo ń gbọ́ yín náà. kí ló dé tẹ̀ mú tù mí mo kàn fẹ́ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò gbádùn ẹ power tap nẹ́tíwọ́ọ̀kì yẹn ò gbádùn. ṣé wàá pẹ̀lú mi. mo wà pẹ̀lú yín nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ń ẹ̀yin gan power tap bí tẹ̀ wá yẹn. mo lọ sí ṣọ́ọ̀ṣì láìmọye ọdún bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lọ sí mosque láìmọye ọdún ṣọ́rọ̀ mi yẹn báyìí nísìnyí bẹ́ẹ̀ ṣé wọ́n mi ò yálé babaláwo mi ò yálé. bọ́dà Habibu Lai. ẹni ká má mú tù yín ẹ jẹ́ ká mú tù yín àti ẹ̀bẹ̀rẹ̀ kankan lọ́dọ̀ yín níṣòro. ṣé muslim ni àbí christian àbí oníṣẹ̀ṣe. àbí christian ẹ̀sìn wo lẹ̀ ń sìn. ǹjẹ́ bá ti ṣe ń kẹwàá dìfẹ́ǹdì ẹ má wá dípẹ́ nìkan tí ẹ bá sí nǹkan. mo ní mi ò ṣe ẹ̀sìn kankan mo fẹ́ clarify yín lórí fídíò tẹ̀ sí. a ti gbọ́ yín wípé ẹ ṣe ẹ̀sìn kankan ṣé ń gbọ́ ọ̀rọ̀ mi a ti gbọ́ pé ẹ ṣe ẹ̀sìn kankan ń sìn kí lẹ fẹ́ wá ṣe mí báyìí ṣé ẹ fẹ́ kí àwa náà ká dàbí yín ni àbẹ́ fẹ́ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣé ẹ fẹ́ káwa náà ká dàbí yín káwa náà máa ṣẹ̀sìn kankan bí ẹ̀yin. ok kí lẹ fẹ́ defend níbí báyìí kí lẹ fẹ́ defend. ó ní fídíò kan tẹ́ ẹ ṣe òun ni mo fẹ́ ṣàlàyé àwọn kankan fún mi lórí ẹ̀ mo rí fídíò yẹn mo ṣe wá sí láìpẹ́ yìí. ok ẹ fẹ́ gba Islam lórí àbí ṣé ẹ fẹ́ gba Islam ṣé ẹ fẹ́ gba Islam padà. ẹ jẹ́ kí n ṣàlàyé fídíò yẹn fún yín. ṣé ẹ fẹ́ gba Islam. bàbá kò sí nǹkan tí mo fẹ́ gbà nú ẹ̀
ok kò sí wàhálà ẹ nídìí ọ̀rọ̀ mi báyìí ẹ lẹ́nu ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ mi báyìí kì í ṣe pé ọ̀rọ̀ pé ẹ rí fídíò kan ẹ lè comment fídíò tẹ rí yẹn ẹ comment sábẹ́ fídíò yẹn ó ti parí. ẹ má wọrí gbàtẹ́ ti lẹ́sìn kankan bẹ̀ ẹ fẹ́ àwọn tó lẹ́sìn lẹ́kọ̀ọ́ wá defend nǹkan tá a bá sọ náà. ẹlẹ́ẹ̀lẹ́sìn ẹ wá débi ẹ wá bẹ̀rẹ̀ sí ṣé káwa dàbí yín Ọlọ́run ò ní jẹ́ ká dàbí ẹ̀yin ṣẹ̀sìn ẹ̀nẹ́sìn ẹ wá débi kí lẹ fẹ́ máa defend ṣé ẹ ń kọ́ wa pé káwa náà máa ṣẹ̀sìn ni àbí kí lẹ fẹ́ sọ ẹlẹ́rìí fídíò kan ẹ kọ́mẹ̀tì lábẹ́ fídíò tẹ bá rí kí ni wàhálà yín ẹ sì máa hùwà bí ẹni tí ò ṣe kinní tí ò wà normal ẹ bá rí fídíò tí ẹ pé ẹ rí nǹkan nù fídíò náà ẹ kọ́mẹ̀tì sábẹ́ fídíò pé nǹkan báyìí ẹni tó ní fídíò á wo comment section á wo àwọn comment àwọn tó comment fídíò ẹ ẹni tó bá yẹ kó reply á reply ẹ kí ó wà ń bẹ tí ò ti bẹ̀ kú ẹ wo ẹ má da ọlọ́run láàmújàre a ní time fún gbogbo rádaràda yẹn à ń bí pé ṣe fẹ́ gbà Islam náà mọ ọlá àyànfẹ́ ọlá ẹ kú kalẹ̀ jàre àbí ẹ káàbọ̀ padà. àyànfẹ́ wọ́n ti wà níbi tipẹ́ wọ́n lọ wọ́n bọ̀ ẹ̀yin lẹ já mi o. ẹ sọ nǹkan tó wà context tá à ń sọ simple. Afa ṣẹ́rí wọ́n ti máa fẹ́ kẹ́ máa mọ̀ nípa question ni pé ẹ má kọ̀ jẹ́ pé bí ẹ ṣe fẹ́ kí question ṣe wá àmì bí answer ṣe wá gangan lọ́dọ̀ tí bẹ́ẹ̀ ni kẹ́ni ẹ ṣe sọ tó bá yẹ sọ bẹ́ẹ̀ báyìí ó wrong nìyẹn. àwọn mọ́kànjú ọlá náà máa ń ṣe tó bá ti ní nǹkan àwọn mọ́kànjú ọba jẹ bọ́ọ̀lẹ̀ nù. ṣé mọ́kànjú ọlá lẹ́nu ni mo máa ń wo ìjẹ́ bá ń bá mọ́kànjú ọlá sọ̀rọ̀ ẹ máa ń fi emotion sọ̀rọ̀ yín ni. nísùúrù o tí n bá fi dúró ń bẹ̀ kódà wọ́n máa ń block mi ní lè comment wọ́n máa ń block mi ní lè type bí wọ́n máa ń ṣe é dé fún mi náà tó bá já mi bọ́lẹ̀ lẹ́ẹ̀kejì màá máa wá comment wọ́n máa wá block mi out ọmọ mi dáadáa náà. ok tó ẹ lè ń ṣe báyìí sí náà. pé tí ṣé àwa block ẹ ni. ẹni sùn ṣá block yìí. ẹ má jẹ́ kí. no mo ní ṣètò ẹ lẹ ṣe ní àwọn ṣe fẹ́ ká sọ̀rọ̀ ni àbí náà ṣe gba answer wa bó ṣe fẹ́. ẹ má fi answer context scripture ẹ jẹ́ kí scripture sọ̀rọ̀ define ṣé ẹ̀gbọ́n àti mú references wa ní Kùránì pé tí ò bá ṣe Islam oníṣẹ̀ṣe náà ń ṣẹ̀sìn we have more than 4,000 religion ẹ fún mi nítorí kí n choose kí n tí mo fẹ́ choose kó jẹ́ pé látọ̀dọ̀ Ọlọ́run ẹ mú references pé eléyìí ó ṣé màá wá full màá lọ ṣẹ̀sìn tí òṣèpọ̀ Ọlọ́run ló ní í ṣe ni tí má fẹ́ ṣẹ̀sìn why tí mo gbọ́dọ̀ fi yọ̀dọ̀ Christian tí má fẹ́ ṣẹ̀sìn why tí mo gbọ́dọ̀ fi lọ sọ́dọ̀ Judaism gangan is the religion of Abraham tẹ́bá gọ́gù ẹ̀ wọ́n máa sọ Israelite àti Judaism fún yín àwọn ẹ̀sìn àwọn prophet nìyẹn before Jesus Christ wọ́n dẹ̀ máa claim pé the Jew were still practicing Judaism till now kí ló tí mi wà ní lọ ṣe Jew tí Jésù gan tóun gan ṣe tọ́kì ìyẹn lọ baptize Jesus Christ lórí Christianity wọ́n baptize ẹ̀ lórí Jew ni lórí Judaism wọ́n ti ń ṣe kó tó dé tradition àwọn believer nìyẹn why tẹ́ máa bá sọ kí n choose Christian tí mi lọ choose Judaism ẹ̀ máa rí reason now ẹ fún mi ní reason là ń sọ kó dẹ̀ má jọ kọ́ lọ. all right Afa mo ti gbọ́ ẹni ká fún yín reason àbí. proof. ok ṣé mo pé ẹnìkan wà lẹ́ẹ̀kọ́ fún yín reason ẹni pé Jésù kọ́ ló sọ ok which means ẹ gba ọ̀rọ̀ ni. ẹgbọ́n tí mo sọ ni ìtì bá fẹ́ ṣe kó jẹ́ pé Ọlọ́run àbí Jésù ló sọ náà. ok àti gbọ́ bá Afa ṣe é rí tábà bá yín sọ látẹ̀nídọ́là láti inú Bible nígbà but kí ló dé tí Christian wá fi reference àwọn Christian kí ló dé tí Bible. ẹni sùúrù ọlá ẹni sùúrù mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín Bible ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni àbọ̀rọ̀ Ọlọ́run kọ́ simple. ṣé wà ń bẹ̀ mo ní Bible ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni àbọ̀rọ̀ Ọlọ́run kọ́ ni Bible. hello Afa. a wà pẹ̀lú yín. inspiration ni Bible so tó bá dẹ̀ ní pé nǹkan inspiration which means Ọlọ́run inspire àwọn èèyàn láti ní kọ́kọ́ ni. nítorí bí kọ́lẹ̀ ń dáhùn yẹn àwọn Buddha gan ń ṣe inspiration Buddha àwọn Ṣàngó gan ń ṣe inspiration. okay ẹni sùúrù Afa ẹni let the scripture answer
ẹ jẹ́ ká lọ sínú Bible fún rẹ̀ kí Bible ká kó answer fúnra ẹ̀ onídìí kébì tún sọ ọmọ torí mo ti sọ fún yẹn ní pé ẹni kò rí bẹ́ẹ̀ mò ń bọ̀ ẹ kí n ṣe Bible verse yẹn fún yín bí o 2 Timothy 3:16. Bom. Mo fi fóònù ṣe so kò sí problem sir, kò sí problem. Àfà tí bá fẹ́ answer question ẹ kí n answer ẹ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ni kò yẹ pé bẹ́ẹ̀ ń ṣe fẹ́ kí n ṣe dáhùn tí bá tí wá dáhùn bẹ́ẹ̀ kẹ́ wá bínú kẹ́ wá já mi kúrò. ẹ á ṣàbẹ̀ṣe mọ́ ká dẹ̀ rí pé n tà ń fẹ́ ó wà nínú àṣà yín. ẹ jẹ́rìí sí ẹ má wẹ́ irọ́ ẹ àṣà ẹ nídìí àlàyé. Àfà ṣẹ́rí kí ní tà ń ṣe yìí a fi ń dára lẹ́kọ̀ọ́ ni dandan kọ́ ni kí n answer bẹ́ẹ̀ ń ṣe fẹ́. ẹ jẹ́ kọ́ lọ́hún ẹ jẹ́ kí scripture ẹ ti ní kí scripture máa ń sára ẹ máa gbọ́ nǹkan tí scripture sọ 2 Timothy 3:16 ó ní all scripture is the breath and the useful for teaching, rebuking, correcting and training in the righteousness. ẹ̀kọ́ tá à ń sọ ẹ̀ dáhùn àwa sọ pé New Testament. tu sí Yorùbá ẹni sùúrù sà ẹni kan bá tu sí Yorùbá sà nǹkan tẹ̀ ká. Ebi o good ni ká tu sí Yorùbá but ele wa explanatory for it now. Àwọn ní kẹ́ tu Yorùbá ṣe mọ̀ Yorùbá ni. Ó ní okay ẹ jẹ́ kí n tu ní simple kin mere. Ó ní gbogbo all scripture gbogbo Bíbélì. Gbogbo ìwé mímọ́ ló ní ìmísí. Bó ẹ ṣe sà gbogbo ìwé mímọ́ ó ní ìmísí tí à ń lò fún ìwúlò tí à ń lò fún ẹ̀kọ́ tí à ń lò fún rebuking tí a fi ń bìnbọn mi lè sọ òyìnbó rebuking yẹn Yorùbá rebuking yẹn tá a fi ń rebuke tá a fi ń bí kí wọ́n fi lé ẹ̀mí òkùnkùn àbí kí wọ́n fi lé ẹ̀mí òkùnkùn jáde. tá a fi ń ṣẹ́bi lé. tá a fi ń lé ẹ̀mí nǹkan kan tí ò dáṣà kúrò àti pé ó tún wà fún correction. ẹ ní sùúrù ẹ ṣe gan sa fún evidence tẹ fún wa ìsìn pẹ̀lú evidence tẹ fún wa yẹn kí lẹ fẹ́ ká gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni Bible àbí. Kùránì náà ìmísí Ọlọ́run ni ẹ má lọ Kùránì o ẹ má má fi Kùránì máa judge Bible ẹ bá fẹ́ lọ Kùránì ẹ ká lọ sí Kùránì. ìwé bàbá ifá gan ìwé odùfá gan scripture ni o ìmísí Ọlọ́run. ṣé ká máa fi any scripture máa judge ni. ẹ fi wọn wá tẹ́lẹ̀ lọ́wọ́ sí síbẹ̀ náà. ṣé kí n lọ Kùránì náà. ṣe lọ Kùránì náà. ẹni all scripture. a ní ìtàbèrè lọ́dọ̀ yín ni wípé Bible ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni yes or no kẹ́ tó wá ṣàlàyé. ọ̀rọ̀ Ọlọ́run ni Bible kílẹ̀ kan bí báyà fa bá lè ń ṣe báyìí náà. ẹ ṣe jàre simple ntẹ àbáyín agiu simple ntẹ sọ yẹn Ọlọ́run jọ dá fún yín yóò dá fún gbogbo wa simple ọ̀rọ̀ Ọlọ́run ni Bible àbí. bẹ́ẹ̀ni. ìjẹ́ a lè rí Ọlọ́run. ǹjẹ́ a lè rí Ọlọ́run a lè rí Ọlọ́run ní bí Ọlọ́run ṣe fẹ́ ká rí òun. a lè rí Ọlọ́run Bible wa sọ pé irọ́ lẹ pa pé a lè rí Ọlọ́run. but ṣèbí ní ti same Bible náà ni Jacob bá Ọlọ́run jà so Ọlọ́run fi ara ẹ̀ wọ́n bó ṣe fẹ́ kó rí wọn. ẹ nà ó ẹni sùúrù àfà ẹdún sùúrù ẹ jẹ́ kí n land àfà ẹni sùúrù ẹ máa gbọ́. ẹ ní jẹ́ kí n land ẹ jẹ́ kí n land ẹni sùúrù àfà ẹni pé èèyàn lè rí Ọlọ́run wọ́n wá sọ fún yín pé Jacob rí Ọlọ́run ní Bible ó di Israel ẹni sùúrù sà ẹdúrósà Jacob rí Ọlọ́run nínú Bible ó di Israel Kùránì náà dẹ̀ confirm ẹ̀ pé Israel wà báwo ni Kùránì ṣe wá arrive at that name of Israel tó ṣe Jacob. wọ́n máa sọ rọ́bìṣì ṣé kò à ń sọ pé èèyàn lè rí Ọlọ́run ni sọ tiẹ̀ ò mọ́ tiwa èwo ni tó ń sọ pé Kùránì ẹ má máa fi nǹkan wé nǹkan sọ tiẹ̀ èwo ni Kùránì. àfà ẹlẹ́mi sọ rọ́bìṣì nígbà tí mo lọ Kùránì sìn ṣe rí pé nọ́ọ̀sẹ̀nsì ẹ̀yin náà sọ lẹ́nu. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ jàre kí ẹ má máa sọ nǹkan tí ó bá mọ èwo ni Kùránì dẹ̀ sọ pé ṣé Kùránì sọ fún ẹ pé èèyàn lè rí Ọlọ́run ni sọ yìí tó mọ dáadáa náà. nǹkan tó ń sọ yẹn ẹ bá jẹ́ kí òun gangan kó di ẹsẹ̀ bọ pàkúté ni rádaràda ló ń sọ gbogbo yẹn mà ọ̀rọ̀ Kùránì ò rújú rárá àfẹnitọ́lọ́run bá ti ṣì lọ́nà
so òun náà sọ pé Jacob ń bá Ọlọ́run jà sọ̀rọ̀ yẹn so make sense ilé sanmi dáadáa ẹ káàbọ̀ sórí ètò sá ẹ ọ̀ mùtù máìkì yín Ọlọ́run jọ dá fún yín ló dá fún gbogbo wa náà. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò ilé sanmi. Wọn dáhùn ni. bóyá màmá ni wọ́n. wẹ́ ẹnìkan wà mẹ́ẹ̀ tó ń sọ pé ẹ pick me up. Ṣé ń gbọ́ mi? a ti ń gbọ́ yín báyìí a ti ń gbọ́ yín. ẹ bá wa tàpẹ̀ èèyàn ẹ bá wa ṣí ẹ kí ni ẹ kú ètò. nẹ́tíwọ̀kì yìí ń ṣe o ẹ wá o. ẹ káàbọ̀ sá. Kírísítẹ́nì ni mí. ẹ ní sùúrù sá. kí ni ẹ̀sìn yín tẹ̀ ń sìn? Kírísítẹ́nì. ní ẹ̀sìn tẹ̀ ń sìn sá. bẹ́ẹ̀ ni. Ọlọ́run jọ dá fún yín yóò dá fún gbogbo wa náà. àmín. ká tó lọ sí question tí gangan mo fẹ́ kí àyàbá díẹ̀. brother tí wọ́n sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó sọ wípé Ọlọ́run bá Jacob ń bá Ọlọ́run jà. Jacob ò bá Ọlọ́run jà. Ọlọ́run kọ́ ni Jacob bá jà. áńgẹ́lì nínú báíbù. áńgẹ́lì nínú báíbù. áńgẹ́lì ni. ok ṣẹlẹ̀ produce verse yẹn fún wa kí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára ẹ̀. ẹ ṣe mi wà níbi tí mo wà báyìí mi wà níbi tí báíbù wà ṣùgbọ́n kò sí ẹni tó lè rí Ọlọ́run. Mósè tó rí àkọ̀yìn sí Ọlọ́run nígbà tó lọ gba òfin fún àwọn ọmọ Ísírẹ́lì ó lóun fẹ́ rí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sọ pé kò sí ẹni tó lè ṣe kí ni o tó lè rí òun. Ọlọ́run jẹ́ kí ó dáa fún yín bàbá wa bẹ́ẹ̀ ṣe fi ara balẹ̀ bá wa sọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ́ kí ara yín tún balẹ̀ jù bẹ́ẹ̀ lọ lórí dáadáa. irú àwọn èèyàn tí àwa máa ń fẹ́ ní. nígbà tí Ọlọ́run fún Mósè ní. ẹ tiẹ̀ ní sùúrù èyí tẹ́ sọ yẹn gan inú wa ti kọ́kọ́ dùn wípé àkọ́kọ́ pọ́ǹtì méjì ẹ mọ́ ti tẹ̀síwájú sá pọ́ǹtì méjì ni mo dì mú ẹni èèyàn ò lè rí Ọlọ́run so àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni Jacob Ọlọ́run kọ́ ló bá jà nínú báíbù wípé màláìka áńgẹ́lì ni àbí ṣé òun náà ni màláìka lọ́dọ̀ tiwa. áńgẹ́lì. áńgẹ́lì bẹ́ẹ̀ ni òun náà làwa náà máa ń pè ní màláìka áńgẹ́lì náà. bẹ́ẹ̀ ni. so gbogbo ń tẹ́ sọ yẹn báíbù ní irọ́ lẹ pa ṣá báíbù gangan ló sọ pé irọ́ lẹ pa wípé Jacob Ọlọ́run gangan báyìí ló bá jà. so ẹlẹ́ẹ̀kejì ni wípé báíbù sọ pé ẹnìkan rí Ọlọ́run face to face ṣé ká produce ẹ̀ fún yín ṣé ká produce verse yẹn fún yín sá. ó yá ẹ produce ẹ. Ọlọ́jọ́ dá fún yín. ẹ produce ẹ. aṣíwájú mi sá ṣe máa produce ẹ fún àbí kí n sáré wo lórí fóònù mi. mo fẹ́ lọ kí wọn kí ló ti ń pè wọ́n ti múná mi lọ wọ́n mú wa lọ nísinsìnyí báyìí nísìn nǹkan tá a bá ṣe lélẹ̀ mo ṣe máa lọ wá náà ni now ibi tí bọ́dà tó bọ́lẹ̀ yẹn ti bọ́lẹ̀ ẹ̀rẹ́kẹ̀mí gbé láti bẹ̀ wọ́n ní ṣé ìwé Ọlọ́run ní báíbù àbí kò ń ṣe ìwé Ọlọ́run. kì í dáhùn ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni sà dó nǹkan tẹ́ sọ yẹn táwọn kìsẹ̀ bá gbọ́ pé ẹni ìwé Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run ni. ọ̀rọ̀ Ọlọ́run ni. mò ń gbọ́ yín. ẹni mi ọ̀rọ̀ Ọlọ́run ni bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ Ọlọ́run ni. mo ní ọ̀rọ̀ ohun tí Ọlọ́run send. ok. ṣe mọ̀ pé Bíbélì
mo ní láti yan àná lẹ̀ láti lè jẹ́ kó yé wa dáradára. ẹ ṣe ń gbọ́ ẹni sùn sà. Genesis chapter 32 verse 30. Genesis chapter 32 verse 30. Ṣé Bible wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ máa cross check? mi ò ẹ má wọlé ẹ continue. ẹ fún mi náà kàn bí o. Genesis chapter 32 verse 30. Ẹ jẹ́ kí n gbé sí kámẹ́rà mi mò ń bọ̀ o. ìyá kínní ẹjọ́ bá ń kọ́ ọmọ kan bá gbé báìbù wá bẹ́ẹ̀ báìbù mọ́ mi ò ní kọ́ máa bí wá. Okay, thank you. Oya. Mo ń bọ̀ sà. Mo fẹ́ gbé sí screen kí gbogbo èèyàn lè rí kàṣà. Genesis chapter 32. Mo fẹ́ produce verse yẹn ni sà. Mo wá fẹ́ gbé sí ibi screen. 39 verse kini. Chapter 32 ni mo sọ, chapter 32 verse 30. Okay, 32 30. Yes. Okay. Ṣé lè kà fún wa sà? Mi rí gbé sí kíní ọlá nẹ́tíwọ̀kì yẹn. Sọ̀rọ̀ ṣé lè kà fún àbíkà? Ṣé mọ̀ wípé aṣọ lẹ́ẹ̀kan wípé Jacob ó bá Ọlọ́run ọba jà, wípé ó bá Ọlọ́run jà. Ó ní Jacob said, I have seen God face to face. Ibi tẹ́fẹ́ yọ ọ́ bẹ̀ nìyẹn àbí? Rárá sà. Verse kí lẹ̀ ń kà sà? That's 30. Verse 30 lẹ̀ ń kà. 32. Chapter 32. Verse 30. Jacob sọ wípé mo ti rí Ọlọ́run ní ojúkorojú. Ẹ ti ẹ̀ka àkọ́kọ́ nìyẹn, evidence àkọ́kọ́ lórí wípé ẹ sọ wípé ẹnìkan ò kì í rí Ọlọ́run. Evidence àkọ́kọ́ nìyẹn wípé ẹnìkan ò kì í rí Ọlọ́run. Jacob sì sọ wípé mo rí Ọlọ́run face to face, àbí ṣòun kọ́ ní ojúkorojú ni. Ó yá. Kódà ó tún sọ wípé nǹkan kan ò ṣe mí, mo rí Ọlọ́run face to face, nǹkan kan ò ṣe mí. Àbí ṣé kò sí mbẹ̀ sà? Ó yá, ẹ tẹ̀síwájú. Okay sir. The second thing lórí wípé Jacob bá Ọlọ́run jà, ṣé ń bọ́ sà? Lórí pé Jacob ń bá Ọlọ́run jà, ẹ padà sí verse 28. Bible line wẹ́wẹ́ yóò yẹ kẹsàn-án tó ojú mi ò lè kí ẹ pẹ̀lú ẹ̀. Inú ìwé náà. Bá mi sọ fún yàyà mi pé Bible wọn là ẹ́ bá ń gbà lọ́wọ́ wá. Ẹ sà, ṣe lè bá wa kà á látọ̀dọ̀ yín sà, ṣé Bible wà lọ́dọ̀ yín sà, aṣíwájú mi. Sẹ́rẹ́lẹ̀ tó wà lọ́dọ̀ mi. Mi sílé mi. Mo sílé, àwọn tí mo kọ́lẹ̀ mo kàn ń lò. Àti mi sílé, orí fóònù ni mo ti fẹ́ ní ká bọ́ mi mú fóònù wa kí n gọ́gù ẹ̀ tẹ́lẹ̀. Kí n gbé jáde nínú Bible nínú fóònù. Kò sí Bible lọ́dọ̀ mi bí. Genesis kílẹ̀ pé náà. Now, Genesis 32 verse 30. Ibi tán sọ̀rọ̀ lé lórí nìyẹn. Ṣé kí n kọ́ mi lé lórí? Bá mi ṣí ibi tí Jacob tó ti bọ́ lọ́dọ̀. Wọ́n ní nǹkan ni wọ́n á ní mò ń bá gbìdá ni. Ẹ jẹ́ kí n máa engage yín lọ́kọ́ tó ṣì yẹn náà. Ẹni Bible ọ̀rọ̀ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. Ẹ lè fún wa ní references kémi tó sọ tọ̀dọ̀ mi. Ẹ ṣé. Ṣe rí Bíbélì tí
àwa kìrìsìtẹ́nì tó jẹ́ ìwé tí à ń tẹ̀lé a mọ̀ wípé ó pín sí méjì tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ máa gbọ́ sà ẹ má tiẹ̀ tí ì jẹ́ ká lọ bẹ̀ ẹ jẹ́ ká yanjú eléyìí náà verse 24 ní kẹ́ bá wa kà sà verse 24 ó sì kù Jacob nìkan ẹ máa gbọ́ àbí ẹ bá wa kà á láti ọ̀dọ̀ yín kí gbogbo wa lè jàǹfààní ẹ̀ sà. báìbù tí mo lò báìbù pẹ́ ojú rẹ̀ rí sílẹ̀ pẹ̀lú ẹ̀ tó o dá ìṣọ́ ẹ̀ lókè láti bá mi gbé bọ̀. wọ́n ti ṣí kan mi lórí fóònù. máa bí yẹn wá. Okay, verse 24. ẹ̀yà máa dá yẹn padà. wọ́n ní Jacob rested with a man all night. náà tẹ bá ti ń ka ẹ máa túlẹ̀ kan náà ṣá. mo ń bọ̀ ẹ̀jẹ̀ ń sí mo ti rí Yorùbá tó tóbi. Genesis 30:20 kílẹ̀ tó. Jacob wrestled with God in Genesis 32:22 to 32 náà ni. Okay. Genesis 32 to 32. Ṣọlá. 22. Okay. Oya. Thirty-two 24 la sọ o Genesis chapter 32 verse 24. Oya. ẹ bá wa kà á sà. ṣé ti rí sà. Genesis chapter 32 verse 24. aṣíwájú mi ṣe ti lọ́dọ̀ yín sà. àbúrò mi ti bá mi gbé jáde lórí fóònù ẹ̀ ni. 24. ẹ kà lọ́dọ̀ yín. ṣán ti rí sà aṣíwájú mi ṣán ti bá yín gẹ̀tì. 24 ẹ bẹ̀rẹ̀ láti 24 ó sì kù Jacob nìkan tó bá jẹ́ Yorùbá. òun náà ni ó sì kù Jacob nìkan. náà. òkun rìn ọkùnrin kan sì rí mo ń bọ̀ ọkùnrin kan sì ń bá ìjàkadì títí ó fi di àfẹ̀mọ́jú bẹ́ẹ̀ ni mo lè ka lórí ṣùgbọ́n ọlá wípé kó mọ́ dàbí pé èèyàn ṣàfikún. nígbà tí ó sì rí pé òun kò lè dá ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀ ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkèé bí ó ti ń bá a jìjàkadì ó sì wí pé jẹ́ kí èmi kí ó lọ nítorí tí ojúmọ́ mọ́ tán òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ bí kò ṣe pé ìwọ bá súre fún mi. bí kò ṣe pé ìwọ bá súre fún mi. ó sì bí i pé orúkọ rẹ òun sì dáhùn pé Jacob. Jákọ́bù ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́ bí kò ṣe nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà ìwọ sì borí.
jà ìwọ sì borí Jákọ́bù sì bá Jákọ́bù sì bí ó sì bí sí wípé alẹ́ ẹ̀ ti lé ojú mi máa ń sú that is this one. bẹ́ẹ̀ ni ibi tẹ kàdé yẹn náà ibi tẹ kàdé yẹn náà ibi tẹ kàdé náà ti da a ti mú pọ́ìntì tá a fẹ́ mú bẹ́ẹ̀. ṣe no mo ń bọ̀. bẹ́ẹ̀ ni sà Jacob wìn ní Ọlọ́run ni sà. irọ́ ẹ má rọ̀ sí báyẹn ẹ má translate Bible báyẹn. ok ẹ bá wa ṣàlàyé mọ́ náà. ẹ máa gbọ́ we have God tó jẹ́ Ọlọ́run tó jẹ́ bàbá we have Son and then we have Holy Spirit. èwo wa ni Jacob wá wìn náà mẹ́tẹ̀ẹ̀ta. ẹ ṣe Jacob fight with Holy Spirit not father. ṣé Bible sọ bẹ́ẹ̀ ó ní you've win ó ló ti bá Ọlọ́run àtọkùnrin jà àti gbogbo wọn ló wìn pọ̀ ni o kò ń ṣe spirit o. ṣe máa tún ka ní sà. ẹ̀sápù sí máa fún ilé ẹ̀sápù sí. ẹ máa gbọ́ ẹ má ṣe ṣàǹkù ní tẹ́ ka yẹn ó ló ti wìn ní Ọlọ́run àti ènìyàn àwọn méjèèjì náà ló wìn ní. ẹ máa gbọ́ ẹ ṣe sùúrù ẹni tá a bá ń sọ̀rọ̀ sí báyìí. ẹ tún kàṣà bóyá. zeri taba ń I understand but seri just like Quran I cannot even say much about Quran although mo lọ school Muslim school nígbà tí mo wà primary dáadáa ṣe understand the same báyìí but seri ọ̀rọ̀ Bíbélì that is why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pe ara wọn ní Kristẹni lónìí tó fi jẹ́ wípé wọ́n kúrò ní ojú ọ̀nà Ọlọ́run wọ́n gbé ìlànà ti ara wọn wọ́n ṣe kí ni o wọ́n gbé kalẹ̀ tí wọ́n dẹ̀ fi ń jọ́sìn sí Ọlọ́run ṣé ọ̀rọ̀ sáàdì sí nítorí títú tí àwọn ènìyàn ń tú òun ló fà á. òun gẹ́gẹ́ gbọ́dọ̀ yé wa tá a bá fẹ́ gbó di. ẹ má dààmú ta ni Jacob bá jà nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ǹjẹ́ ok ẹ fún wa ní evidence níbi tí wọ́n ti dárúkọ angel nínú nǹkan tẹ́ kà ẹ bóyá kẹ́ tún kà bóyá àwa la gbọ́. òun náà mo lọ sọ pé Ọlọ́run ò sọ̀kalẹ̀ wá láti wá bá èèyàn ní ìtẹ́ ẹ̀ ní ọ̀run ní kì í ṣe àwọn ìránṣẹ́. ẹ̀ka tí Bible sọ. sẹ́rí tó bá fẹ́ yé wa dáadáa sẹ́ńdọ̀ tó bá fẹ́ yé wa a máa lọ sínú ìwé John nínú ìwé John ló ti lè yé wa dáadáa. Islamic. naam mo ń dáhùn. ṣé ọ̀rọ̀ sáà nìkan tí mo sọ. mo ń dá yín lóhùn sà. a máa lọ sí inú ìwé ẹ jẹ́ kí n tan orí fóònù mi. mo fẹ́ gba fóònù àbúrò mi kí n kí n ṣe. ẹ jẹ́ kí n tan orí fóònù mi á lè so sẹ́rí ẹ̀jẹ̀ tá a bá lọ sínú ìwé John òun ló lè máa fún òun. bàbá èyí lè sọ mẹ́rin nǹkan tá a kà ọ̀rọ̀ yìí clear gan. akakini yẹn ó clear but ẹ fẹ́ ṣe ó clear gan. ẹni sùúrù sà tán bá continue tí ó bá ṣe pé kíkà yẹn ló ń difficult fún wọn tán bá continue ẹ máa rí tí Jacob gangan sọ ń bẹ̀ wípé mo bá Ọlọ́run àti ènìyàn jà mo sì borí ẹ máa rí nísàlẹ̀ òun ló fà á tó fi sọ pé mo rí Ọlọ́run ní ojú korojú ní verse 22. ẹ kálẹ́ gbogbo lé ẹ kálẹ́ ẹ wò ó Bíbélì tí ènìyàn lè fi ẹ̀wọ̀n ara tú ẹ má bínú ìkọ́jú bàbá yẹn sọ bẹ́ẹ̀ yẹn ìkọ́jú bàbá yẹn sọ bẹ́ẹ̀ yẹn ó lè má yé yín nítorí pé kò ṣe ìwé yín náà ẹ má jẹ́ ká tí wọ́n gbàgbé ní pé ẹni sùúrù àwọn fọ́múlà ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo lè máa ṣàlàyé fún yín náà. àwọn fọ́múlà ṣé ọwọ́ yín láti béèrè béèrè ṣọwọ́ yín láti béèrè béèrè ṣọwọ́ yín láti béèrè béèrè wàhálà fọ́múlà àtẹ̀wọ́n lò náà nìyẹn. fọ́múlà tẹ máa ń lò nìyẹn bí ṣé kẹ bọ́lẹ̀ àbí kẹ dúró di àsìkò tá a bá béèrè question lọ́dọ̀ yín.
ṣé bẹ́ẹ̀ bèrè nǹkan ni ẹ̀yin méjì emotion tẹ gbé wọlé yẹn ẹ̀yin méjì lórí ẹnìkan tójú tó ẹ dẹ̀ ní sùúrù ẹ máa gbọ́ bọ̀ ẹ̀yin méjì lórí ẹnìkan tójú tó. ẹ máa gbọ́ ṣé bí ẹ wá oníranù ṣé ẹ mọ̀ hùwà bí ẹni tó lẹ́kọ̀ọ́ rárá ṣé bí ẹ máa hùwà bí ẹni tí orí ẹ pé tẹ́ máa fara balẹ̀ ẹ máa sọ pé mo ní question o àbí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ẹni yìí ń bá bọ̀ o nǹkan bí ọlọ́pọlọ ṣe máa sọ̀rọ̀ nìyẹn ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ nǹkan sìn bí pé bíbélì kì í ṣe nǹkan tá a lè fi ẹran ara tú irọ́ ẹran màálù la bá fi tú ìranù àbí ẹran ẹdìẹ ní ká fi tú bíbélì nígbà tó bá dọ̀rọ̀ bíbélì náà ẹ máa sọ pé a lè fi ẹran ara tú ṣẹ́yìn ní ẹran míì tẹ́ fi ń tú lọ́tọ̀ mo sọ fún yín tán bá gbé yín lọ sí kóòtù tán bá gbé yín dé kóòtù ní tán bá fẹ́ dájọ́ kẹ́ wá sọ pé fádájọ́ pé ṣe rí ẹjọ́ tí mo rò yìí o kò lè yé yín o nítorí pé ẹlẹ́ran ara nìyí ṣé ó make sense ṣé wọn ò ní ṣé ẹ nílò ẹ̀wọ̀n tó bá ti di ọ̀rọ̀ bíbélì ẹ ní farabalẹ̀ ẹ máa sọ pé kì í ṣe nǹkan tá a lè fi ẹran ara tú ẹran ara kọ́ ẹran màálù ni. ṣé ká tẹ̀síwájú. à ń gbọ́ yín jàre bàbá wa so nǹkan tá à ń fẹ́ ni pé àwa ò ágìw à gba ọ̀rọ̀ yẹn mọ́ yín lẹ́nu sà n tó ṣẹlẹ̀ ni pé lórí nǹkan tẹ ká n tó wà ń bẹ̀ gangan ẹ mọ́ ṣàbòsí o Jacob ó sọ wípé nítorí ìwọ kì yóò jẹ́ Jacob mọ́ ẹ máa gbọ́ ẹ mọ́ ṣàbòsí ìwọ kì yóò jẹ́ Jacob mọ́ nítorí o ti bá Ọlọ́run àti ènìyàn jà ìwọ sì borí so nítorí ìdí èyí a máa yí orúkọ ẹ padà sí Israeli nǹkan tí ó wà ń bẹ̀ nìyẹn directly tí ò sí pé bóyá ẹ fẹ́ fi ẹran ewúrẹ́ kan tàbí ẹran màálù kan fi tún fún wa so the second thing ni wípé bí Jacob ṣe sọ yẹn kódà Jacob gan tó wá ń fọwọ́ gbáyà pé mo rí Ọlọ́run face to face my life ó sọ pé nǹkan kan ò ṣe mí my life be safe nǹkan kan ò ṣe mí mo rí Ọlọ́run face to face ṣe mọ̀ pé vaasi ẹyọ kan tí mo mú wáyé lásán ó ti rọ́dù gbogbo nǹkan tẹ́ sọ ẹ sọ pé a lè rí Ọlọ́run Bible sọ pé a lè rí Ọlọ́run torí pé Jacob rí Ọlọ́run face to face ṣe mọ̀ pé Bible sọ pé Jacob bá Ọlọ́run jà ẹ sì ní Jacob bá Ọlọ́run jà a ní kẹ̀kà fún ayínlẹ̀ka wípé ó bá Ọlọ́run jà báyìí débi pé Ọlọ́run gan ẹ̀mẹ̀ ní sùúrù Ọlọ́run ẹ sọ pé nínú nǹkan tẹ̀ka Ọlọ́run gangan ó fi ọwọ́ kan ó bóyá ó gbá Jacob lẹ́sẹ̀ ní itan so orúnkún Jacob sì yẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ náà ń gbọ́ orúnkún ẹ̀ sì yẹ̀ ìgbà tí ilẹ̀ mọ́ Ọlọ́run wá wò pé ilẹ̀ ń mọ́ bọ̀ má jẹ́ káwọn èèyàn bá mi bí ilẹ̀ ti mọ́ bọ̀ jẹ́ kí n máa sá lọ Jacob wá sọ pé irọ́ o nílé lọ àyàfi tó bá súre fún mi o nǹkan tẹ̀ ká nìyẹn o nínú Báíbù yín o àwa kọ́ la kọ́ o àyàfi tó bá súre fún mi ni o ní lọ Jacob wá di aṣọ Ọlọ́run mú pé ìwọ ó fẹ́ sá lọ o ní lè lọ síbi kankan àfi tó bá súre fún mi wá pé òkè jẹ́ ń gbọ́ kí ló kọ ẹ̀ náà wá ní Jacob ó ní o ní jẹ́ Jacob mọ́ torí akíkanjú ni ẹ nítorí pé o ti bá Ọlọ́run àti kíni o àti ènìyàn jà ìwọ sì borí ṣé ẹran kí lẹ fẹ́ fi tú eléyìí fún wa ẹ dákun nǹkan tó clear bí òṣùpá ọjọ́ kẹrìnlá báyìí àlàyé ló fẹ́ ṣe lórí ẹ. ọba ti fi ẹ̀wọ̀n èèyàn kọ bí pé kí ló kó lẹ́wọ̀n àjọ. ẹ máa jẹ́ kí n sẹ́mi pé ìgbà tẹ́yìn sọ̀rọ̀ sí báyìí mi ò interrupt pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀. ok ẹ sọ̀rọ̀ ok a fún yín ní 1 minute kẹ́ fi explain a fún yín 1 minute kẹ́ fi explain. ẹ sà èmi fẹ́ bọ́lẹ̀ sí mo fẹ́ lọ kírun sà bóyá ká fi sẹ́yìn ìṣá yìí pátápátá bóyá de 9 gẹ́gẹ́ bá ṣe ṣe 9 lánàá yẹn. ó dà ẹ sà ẹ jẹ́ ká fi sí aago 9 tàbí 10 a tún máa padà sórí ètò sà lórí pílátífọ̀mù yìí nìkan náà ni kọ́lọ̀n kò sí wàhálà. so àti aláìkì yín ẹ understand ẹ̀yin wá kẹ́kọ̀ọ́ ni ẹ sì wá káwa náà kẹ́kọ̀ọ́ lára yín wàláì ẹ wà sincere ẹ dàbí àwọn míì kì í ṣe pé à ń fi yín kẹ́ wọn o ṣùgbọ́n ẹ dàbí àwọn míì kódà tí n bá bí yín ní question kan sìn wàláì tẹ́ ẹ bá ṣàbòsí vaasi yìí ṣe ti kàrí sà. mo ti kà á dáadáa. ẹ ti wá gbọ́ rí pé Jacob ń bá Ọlọ́run jà bẹ́ẹ̀. sẹ́rí chọ́ọ̀chì táwa ń lọ we are based on Bible not for dancing or do whatever àṣàrò táwa máa ń dìídì sí nìyẹn. Ọlọ́run jọ da fún yín Ọlọ́run á jẹ́ kí a tún padà ríra.
kò sí ẹ ti ní báyẹn tẹ́ ẹ àbí. bẹ́ẹ̀ni sà títí di ilẹ̀ mọ́ lẹ́yìn títí di ilẹ̀ mọ́ la máa wà ń bí. màá jọ yín. ẹ ṣe. Subhanakallah wa astaghfiruka subhana because assalamu alaikum tula. Anch'io devo ascoltare la gente, vero? Princesa, ascolta quelli che dice la gente. Pronto? Con calma. Come Tu stai? sei bianco o nero? Io sono bianco. Accendi la camera. Guarda, ho detto baba. No, Me lo vedi dici che... come devo dire? Aspetta, ascoltami. Accendi la camera, fra. Perché? Cosa c'è da ascoltare? Ascoltami. Tu devi ascoltare, per piacere. Tu da dove sei? Accendi questa telecamera oppure sta facendo non interview? posso accendere. Ok, ti saluto, Ciao. grazie. Come cazzo vuole? Ehi, tu che ti stanno infilando cazzo gigante sulla bocca, stammi bene. Un uomo povero negro che mi dici gna gna gna, stammi bene. Vuole imparare, barba. E non mi fare interview, per favore. Pronto? Oui. Buonasera. Telecamera, grazie. Non è 80 secondi, non posso accenderlo. Ah, ok. Ma tu sai come si dice? Ascolta, dico baba, però voglio dire quella cosa che hanno sempre gli uomini qui. Quella cosa gonfiata. La barba no, non è. Come si pronuncia? La barba. La baba. Ma che cazzo dici, oh? Ehi, stammi bene, stai imparando pure tu. Ma tu Va pensi bene. che non posso picchiare gli insegnanti? Stammi bene. Come si dice? La barba. La barba. Sì. Così? Penso di sì, non sono italiano. La barba. Ragazzi, giusto o no? Devo dire ba prima, tipo ba dove bevono. Baba. Sì, penso, non so che di italiani. Babi. Ma quale babi, Riri? Mamma mia. Baba. La baba. Ascoltami, posso Barbara. parlare? Sì? Aspetta, c'è scritto barba. Quanti anni hai? Barba. Ok. Giusto così, raga? Secondo me sì. Barba. Ma perché Dimmi, parli dimmi. così te? Dimmi, Perché parli così? cosa hai detto? Perché parli così? Fai finta E che come non devo parli. parlare? Fai finta che non capisco italiano. Mica, tu stai cagando a raccheti. No. Ok, Fai. io parlo italiano, però sbaglio. Quindi sono pure qui per imparare le cose. Ah, E devo ok, vergognare ok. Ah, che ok. sto sbagliando. Bene, bene. Ah, gna. Stammi bene, ti metto proprio nel forno. Io non mi vergogno. Quando sbaglio si impara e poi si comincia ad andare avanti. Hai ragione. Ok? Sì. Barba. Barba, si dice, no? Sì. Ok. Hai altre cose da dire? Sì, voglio sapere quanti anni hai, dove sei? Oh, sei qui per fare interview. No. E perché vuoi sapere la mia età e dove sono? Così, cioè, ho visto che sto guardando il tuo live, mi hai detto che non so se metà nigeriana, senegalese. Io non ti credo. Ok. Ecco qui. Hai la libertà di credere e di dire Sì. quello che vuoi alla fine. E io pure ho la libertà di accettarlo pure e dire va bene, come dici tu. Non c'è spiegazione. E ti ringrazio, ti saluto. È stato un grande piacere parlare con te. Va Ci siamo? bene, grazie anche a te, ciao. Ciao, grazie. Ehi, barba. Ah sì, mamma mia.
Totorina. Ma chi sarebbe? Totorina. Amore mio. Mamma mia, che nome. Sala. Ah. Buonasera, Buonasera, come stai? sto bene, grazie. Tu come stai? Io bene. Telecamera, grazie. Vedi, dico sempre telecamera. Sto sbagliando. Io parlo italiano, però sbaglio pure, eh? Quindi non cercate di farmi vergognare che sto sbagliando. Si impara sempre. Statemi bene. Grazie, Dims. Dims Bin. Binatore. Oh. You. Man. You got this. Oh my God. Vediamo che sarebbe queste persone. Sì, se mi accettano. Facciamo un casino e torniamo. No. No, what the fuck? Grazie. 225. Thank you. Deborah Lopez, grazie per il segue. Mettiamo qualcuno da qui sotto. Ok ragazzi, voglio imparare qualcosa. Ok, accettiamo tutti la richiesta. Grazie. Sì. Dems, grazie. Bro, stai collegando in continuazione. Eccoti. Salve. Buonasera, telecamera. Buonasera, come stai? Tutto bene? Tutto bene, telecamera, grazie. Non sono a casa, per questo non ho acceso la telecamera. Ah, ho capito. Come stai? Io bene. Quanti anni hai? 19. 19? 19, sì. E tu? 19. Non mi credi? No, certo.